Hello. Ẹ̀yin èèyàn mi o, kì í máa ṣe kékeré. Àfi k'Ọlọ́run kó ṣàánú fún wa. Ọlọ́run kó ṣàánú wa, kó ṣàánú Dr. Elizabeth. Ọ̀rọ̀ ìyànjú tí mo fẹ́ gba Dr. Elizabeth, gbogbo awuyewuye tó ń sọ, tó ní àwọn wọ́n rí vision, wọ́n rí kíní, wọ́n lálàá, ò ṣe kíní kan. It's not your portion. Ọmọ tó máa bí, ọmọ Ọlọ́run ni. Ẹnikẹ́ni yòówù tó bá lóun fẹ́ change nǹkan tí Ọlọ́run dá síbẹ̀, ó kú òǹtọ̀hún àti Ọlọ́run. Ẹ jẹ́ ká fi àwọn èèyàn èṣù, àwọn èèyàn búburú, àwọn ẹ̀mí èṣù, ẹ jẹ́ ká gbé lé wọn lọ́wọ́. Ọlọ́run ló máa deal pẹ̀lú wọn. Ọmọ tiẹ̀, ọmọ àtàtà, ọmọ Ọlọ́run ni. Lágbára Kristi, kò sí ohun ìjà olóró tó fẹ́ gbé fún ọmọ Ọlọ́run tó lè pa á lára. Ó ti jìyà ó dẹ̀ sì máa jọrọ̀. Ẹni bá sọ wípé rere tí ẹ ò ní ṣì ṣojú ẹ ní ààfin yẹn, ní agbára ẹ̀jẹ̀ Jésù, ẹ̀yìn ẹ ló máa ṣe. Báwo ni wọ́n bá sọ wípé lágbájá tẹ̀mẹ̀dù, ó fẹ́ bí dwarf, ó fẹ́ ṣe kíní. Àwọn èèyàn kọ́ ni ló bí dwarf. Ọlọ́run kọ́ ló dá dwarf. Àwọn dwarf yẹn wọ́n ń ṣe rere náà. Ọmọ tó máa bí ó máa ṣe rere. Ọmọ tó máa bí á jẹ́ the envy of the nation. Ẹni tó bá sọ wípé kí lèèyàn fẹ́ ṣe, òun náà ń ṣe hàn. Ọmọ tó máa bí yẹn, ọmọ ìlérí ni t'Ọlọ́run fi fún ẹ. Wàá dẹ̀ bí ọmọ yẹn láyọ̀ àti àlàáfíà. Ọlọ́run á wá ya àgbàdo hà, á yá di gbogbo àwọn ọ̀tá ẹ̀, á yá di wọn lẹ́nu. Irọ́ dẹ̀ náà ń pa. Lágbára Kristi, Ọlọ́run dẹ̀ máa surprise wọn. Ọlọ́run á prove wọn wrong. Ibi tó máa fojú sí ọ̀nà ò ní gbabẹ̀. Ìwọ ṣáà fi ara ẹ lọ́kàn balẹ̀. Wọ́n bá sọ pé dwarf wọ́n ṣe kíní, dwarf èèyàn ni. Wàá sọ fún wọn pé tí t'Ọlọ́run bá wí, t'Ọlọ́run bá sọ wípé tèmi ni. Ṣùgbọ́n èyí tí ò bá ń ṣe tèmi, Ọlọ́run ò ní jẹ́, Ọlọ́run ò ní gbà fún Sátánì. Kó tó di ijọ́ tó bá fẹ́ bímọ yẹn lágbára Kristi, changes, ọmọ gidi, ọmọ ayọ̀, ọmọ alálùbáríkà, Ọlọ́run máa ṣe ọmọ tó wà nínú ẹ̀. Wàá bí nǹkan ẹ̀ rè, wàá dẹ̀ sọ ọ́ rè, wàá gbé oyún ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Bẹ́ẹ̀ ni, kò sí lábúrú kankan fún ẹ. Torí nǹkan tí èèyàn ò bá mọ̀, ó máa ń ké pe Ọlọ́run, á tọ Ọlọ́run lọ. Lọ́nà ẹni tí èèyàn ò bá dẹ̀ lè mú, ó máa fún mi l'Ọlọ́run lọ́wọ́ pé Ọlọ́run gbà àkóso ayé mi. Gbà àkóso ayé mi. Tá bá rí ẹnikẹ́ni tó sọ wípé òun fẹ́ sọ ọmọ tí Ọlọ́run dá dáradára sínú nípò tó fẹ́ sọ di nǹkan tí Ọlọ́run ò dá, òǹtọ̀hún máa gbiná dànù. Àwọn ogun ọ̀run náà máa gbèjà ìjà o. Wọ́n á tún ọmọ inú ẹ ṣe. Nǹkan tó fẹ́, nǹkan tó decide ní ọkàn ẹ t'Ọlọ́run fẹ́, tó béèrè lọ́wọ́ Ọlọ́run, l'Ọlọ́run máa fún ẹ. Bẹ́ẹ̀ ni. Ó béèrè dwarf o. Ó dẹ̀ béèrè ọmọ ló béèrè. Ọmọ alálùbáríkà, ọmọ tó máa ṣoríire, ọmọ tó máa bí, tó máa tún wájú ṣe, tó máa tẹ́yìn ṣe, òun l'Ọlọ́run máa fi fún ẹ. Lágbára Kristi, Ọlọ́run ló máa bójútó ọmọ yẹn. Ọlọ́run ló bójútó ọmọ inú ẹ. Ọlọ́run tó fi síbẹ̀, ó mọ iṣẹ́ ẹ̀ ní ṣe láti fi síbẹ̀. Ṣùgbọ́n tó bá sọ wípé òun fẹ́ tú iṣẹ́ Ọlọ́run wà, ó fẹ́ ba iṣẹ́ Ọlọ́run jẹ́. Jésù Kristi, Ọlọ́run ìyanu. Ó ṣe ni kó kígbe pé Jésù kó wá gbèjà fún ẹ jà, kó wá jà fún ẹ. Dr. Elizabeth, Ọlọ́run ló máa jà fún ẹ. Ọlọ́run ló máa jà fún ẹ. Wọn ò ní rí nǹkan kan fi ọmọ yẹn ṣe. Oyún yẹn wàá rore, wàá sọ re lágbára ẹ̀jẹ̀ Jésù. Ayé wọ́n mà láwọn burú, wọ́n kàn burú ni. Wọn ò lágbára. Wọn ò tí ẹ̀ ní agbára. Wọ́n kàn fẹ́ máa beat around the bush torí Sátánì àwọn àti èṣù lọ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀. Ó dẹ̀ ní business pẹ̀lú èṣù. Ọlọ́run alààyè, ó ní kó máa ké pè. Ṣá máa gbàdúrà láìsimi àti láìsàárẹ̀.
Gbogbo àwọn oníṣẹ́ ibi Ọlọ́run máa mú wọn kúrò lọ́nà fún ẹ. Tógo bá jẹ́ ti Ọlọ́run lókè, tó jẹ́ ti Jésù Kristi lókè. Kí ló dé? Kí ló dé? Àwọn èèyàn ẹ̀ lè yé ṣèkà. Wọ́n ní ló máa bí dùn àfà. Àwọn kan tí ẹ ń sọ, mò ń gbọ́ táwọn kan sọ pé kó lọ ṣe, kó lọ ṣe. Báwo lo ṣe fẹ́ ṣe? Má ṣe ọmọ o. Èèyàn ni o. Má ṣe o. Ọlọ́run á ṣe ní ìrọ̀rùn fún ẹ. Gbogbo nǹkan tó fẹ́ tó fọkàn ẹ fẹ́ tó fi tó decide fún pé kí Ọlọ́run ṣe fún òun lọ́lọ́run ṣe fún ẹ. Ọlọ́run ló ní ipá àti agbára, omi ara àti ẹ̀jẹ̀. Ọlọ́run tó fi ọmọ yẹn síbẹ̀. Ọlọ́run ló máa mú jáde lórúkọ Jésù pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Wọ́n máa gbàdúrà. Ìyanu á ṣẹlẹ̀. Ìyanu á ṣẹlẹ̀. Ìyanu á ṣẹlẹ̀. Ọlọ́run fi ọ̀rọ̀ mi ṣe ìyanu. Àdúrà your prayer point. Ọlọ́run fi ọ̀rọ̀ mi ṣe ìyanu. Wọn ò lè rí eléyìí jẹ o. Agbára Kristi. Ẹni bá sọ wípé ọmọ inú ẹ lòun fẹ́ gbógun ti àwọn fẹ́ gbógun ti ẹ fẹ́ fi ṣèkà fún ẹ. Back to sender gbogbo ìrònú wọn kọ́ lọ́n kó dá padà fún wọn. Ọmọ Jésù ni. Ọmọ ìyanu, ọmọ ìlérí. Ọmọ dáradára ni. Ọmọ tí Ọlọ́run ló máa tún ṣe. Ohunkóhun tó kù díẹ̀ káàtó nínú oyún yẹn ní agbára ẹ̀jẹ̀ Jésù, kẹ́jẹ̀ Jésù kó bá tún ṣe. Kọ́lọ́run kó wá bẹ̀rẹ̀ tún ṣe ní agbára Kristi Jésù. Kọ́lọ́run kó wá tún ṣe. Bó ṣe ń tún ṣe kí Ọlọ́run kó dójú ti Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀. Bó ṣe ń tún ṣe kó ògo lè gba ògo, kí Ọlọ́run lè gba ògo lórí bébì yẹn. Ọmọ yẹn máa di testimony. Ìwọ náà á di testimony. Wà á túbọ̀ tẹ̀síwájú láti máa ṣe nǹkan tí Ọlọ́run fẹ́. Wà á máa sọ fún Ọlọ́run. Tọ́lọ́run ló máa ṣe, tọ́lọ́run lọmọ yẹn náà máa ṣe. Wòlíì ńlá lọ́lọ́run fẹ́ tọ ọmọ yẹn jì. Miracle ńlá lọ́lọ́run fẹ́ sọ ọmọ jì. Ọlọ́run ìyanu. Òkìkí. Ọmọ olókìkí ni. Ìwọ ṣá máa gbáradì kó sọ ọmọ ẹ ní ọmọ olókìkí. Bẹ́ẹ̀ ni. Òkìkí ọlá, òkìkí ìyanu. Adé òkìkí. Òun ni Ọlọ́run máa sọ ọmọ yẹn. Má worry o. Má dá wọn lóhùn o. Ète Sátánì lásán. Ìtànjẹ èṣù ni. Má dá wọn lóhùn. Ọmọ wàá rure wàá sọ̀re. Ọmọ gidi lọmọ Ọlọ́run tó Ọlọ́run dá fún ẹ. Ayé mà níkà. So wọ́n ń ṣe yẹn kó lọ sọ pé o fẹ́ lọ. Ó ò lè sọ ọmọ nù lórúkọ Jésù. Àwa náà ò ní sọ ọmọ nù. Ikú ò ní jí ẹ pa, àrùn ní sọ ẹ́ lọ́jọ́. Ikú ò ní já wa náà pa, àrùn ní sọ wá lọ́jọ́. Torí Bíbélì sọ wípé gbogbo nǹkan tóun dá, tí Ọlọ́run dá pé dáradára ni. Ọlọ́run á ṣe gbogbo ọ̀rọ̀ ẹni dáradára. Ọlọ́run á nu omijé ẹ kúrò. Torí gbogbo ìyà tó ti jẹ. Ọlọ́run ṣetán láti pa ẹ́ lẹ́rìn ayọ̀. Lórúkọ Jésù Olúwa wa. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ lè bá wa subscribe. Ọlọ́run ò ní pa wá lẹ́kún. Ọlọ́run á fún wa ní ayọ̀ àti àlàáfíà tá fi lò ilé ayé wa. Gbogbo nǹkan tí Ọlọ́run dá sínú ayé wa dáradára ni. Yóò sì mọ́ wa lára. Yóò sì permanent nínú ayé wa. Jésù Olúwa wa. Amen. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share, kẹ́ bá mi like. Elizabeth, ayọ̀ ni tọmọ náà. Ayọ̀ ni ó jẹ́ ti àti tọmọ náà títí ayérayé wàá rure wàá sọ̀re in Jesus name. Má dákẹ́ àdúrà. Ọlọ́run ti gbọ́. Jésù Olúwa wa. Amen. Ṣé bàbá mi.